Fàṣẹbanú òdìlé Tèmítọ́pẹ́ ọmọ Sànní onírọ̀jọ́ bí Tèmítọ́pẹ́ ọmọ Sànní olówó orí Bùkọ́lá ìwòyí àyájọ́ ọjọ́ 17 oṣù kọkànlá la kí màmá Tèmítọ́pẹ́ kú ewu ọmọ wọn ní ẹkú ọwọ́ lómi Tèmítọ́pẹ́ o ṣé ó ń bẹ nílé ní àbò òròde ilé ló bá wà owó dé ẹ̀gúnlé ló bá wà owó dẹ̀wò ìyàrá ló bá wà owó kọ́kàn lé Tèmítọ́pẹ́ o mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pojú ẹ̀ tún ọdún ọjọ́ bíi tòní kò bá ọ nílé ìwòsàn kò bá ọ lọ́gbà ẹ̀wọ̀n kò bá ọ níbi tí ọmọ aráyé ti fẹ́ gbà fún wèrè ló ń jẹjẹ ọpẹ́ ló yẹ Elédùmarè ọba aya rẹ ló rán mi wá o Bùkọ́lá ló ní àyànfẹ́ akéwì ọba mi kí ọkọ mi olùdámọ̀ràn mi ẹni bí ọkọ mi ẹnì kejì mi ọba mi kí bàbá David àti Dorcas ọba mi kí pé ó kù àtìlẹ́yìn mi ó ní kí má ṣàìbá ọdẹ́lù bàbá tó bí ọlọ́mọ gangan Tèmítọ́pẹ́ o ọmọ Sànní ó yẹ jẹ́ ká dẹ́lù bàbá tó bí ọlọ́mọ Tèmítọ́pẹ́ o ṣe bí wọn lọmọ méjì ṣọ̀yìn ọmọ ṣàdéhùn ẹlẹ́wà ọmọ kò gbọ́dọ̀ ògo bírọ̀ ọmọ erin agbo ọmọ àgùntàn ṣọ́ndò ọmọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí òróbìnrin rí ọmọ fowó ọ̀gẹ̀dẹ̀ joyè ẹ̀wẹ̀ so Ìjẹ̀bú alárẹ̀ ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kówó ojúlẹ̀ ó tó gbòde Ìjẹ̀bú níná dọ́là kóyìnbó kó tówó dé ìgbà tówó ń wá dé lówó ń wá pọ̀ sí Ìjẹ̀bú abúlé ṣòwò ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ Ìjẹ̀bú ṣèyàn iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú èjì jíjẹ èjì títà èjì tó kù ni wọ́n fi bọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ọlọ́gẹmọ mẹ́rìndínlógún kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni ọmọ ìmọ̀lẹ́ àfẹlẹ̀jà ọmọ fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ lágbàlẹ̀ ọ̀dẹ́wúre ọmọ awúre Fàṣẹbanú ẹ̀wẹ̀ sóò Tèmítọ́pẹ́ o ti ṣọjọ́ òbí tòní kó o pẹ́ láyé ojú rẹ ò ní rí